tún kí káàbọ̀ sórí ètò wa ìta àti òwe Yorùbá níbi tí ẹ ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ojúlówó kì í ṣe àgbélẹ̀rọ. Lónìí àrà ọ̀tọ̀ ni bí mo sọ fún yín wípé a máa wú tebùtebù a máa jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ọ̀rọ̀ ti ṣẹ̀ wá. Gbogbo wa pátá la ní orísun. Lónìí a wà ní ìlú Bàtọ̀rọ̀ Rẹ́mọ ní Ògùn ní ìpínlẹ̀ Ògùn níbẹ̀ la wà níbi tí ọba wa lọ́wọ́ ti Bàtọ̀rọ̀ tí wọ́n ti gbadé. A wo gbogbo bí nǹkan ṣe lọ wọ́n ṣáájú ẹ jẹ́ ká kọ́kọ́ bá bàbá wa kábíyèsí aláyélúwà ọba Adéṣẹ́gun Ògúnṣọlá tí wọ́n jẹ́ kábíyèsí tí wọ́n sì gba adé àti ọ̀pá àṣẹ lónìí. Àbá wọn fẹ́ níbo ni wọ́n ti wá níbo nìran wọn ti ṣẹ̀ torí pé lónìí ọ̀rọ̀ ti kúrò ní pé Ifẹ̀ ní Ifẹ̀ náà ní gbogbo wa. Níbo ni tiẹ̀ gangan nífẹ̀ kábíyèsí? Ẹ̀dí apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu. Jẹ́ ìbá wa sọ orúkọ yìí fún àwọn olólùfẹ́ wa lórí ìtàn ètò ìtàn àti ìwé Yorùbá. Ẹ bá a tún pe orúkọ yìí dáadáa. Adéṣẹ́gun Adédàpọ̀ Ògúnṣọlá lọ́wọ́ ìbò ọ̀pọ̀ lọ́wọ́ ìbò ti Bàtọ̀. Ojúlówó lè ṣàkàn ṣòro kẹrin àjọ. Lọ́wọ́ ó dàbí ẹni pé ìlú Ilé-Ifẹ̀ ni a ti máa ń gbọ́ orúkọ yìí. Ẹ wá lè sọ fún wa báwo ló ṣe jẹ́ ẹ̀yà orúkọ yìí lónìí àbí abẹ́ẹ̀kẹ́ gbọ́ pé wọ́n jẹ́ lọ́wọ́ nígbẹ̀rẹ̀ iná wá lóde. Àìkúkú mú ní síjàre àbí kábíyèsí ẹ̀jẹ̀ lè fi dọ́là àbí bóòlù ti jẹ́. Àwa ni ọmọ lọ́wọ́ ìjọba ní Ifẹ̀. Lọ́wọ́ ìjàgbọ̀ níjà nílé Ifẹ̀ ní Rẹ́mọ ọmọ ọba lùfọ̀n. Ibẹ̀ láti kúrò àwa sí orílẹ̀ Ṣàgámù tó fẹ́ ká dé àwa àti pàápàá bàbá wa kúrò àwọn àti aká àjọ kúrò bàbá ìgbèrú ọ̀nà wa ṣáájú wàkárí òde oríire bàtà dé oríire ẹ̀bá àtàyè pẹ́ kan lágbà bàtà dé oríire igi òbí adé orí ìbò ẹ̀bá kẹ́kẹ́ ìyàgàdé nílé ìfẹ́ nìkan ní wọ́n gbọ́dọ̀ tó ìgbà yẹn áfà ní kárí kò ṣe dé torí pé wọ́n rí bá àwọn ń dá lọ́dẹ kan wọ́n ránṣẹ́ pé iná ránṣẹ́ sí wa àwọn ní wọ́n ti fi èyí sí kó àwa èyí kó lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ fi jẹ́ òjì. Báwo ni lọ́wọ́ àyàn ṣe jẹ́ sí ní kábíyèsí? Torí pé ní Ilé-Ifẹ̀ lọ́wọ́ yìí èèyàn kan ni wọ́n ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà sì sọ ó sì bá ohun tí a kọ́ nípa wọn nílé-Ifẹ̀ pé lọ́wọ́ ìjálùwà. Àwọn òkúta tilẹ̀ sọ pé báwo ní ìwé bàbá wa fílọ́ọ̀mù wọ́n lò lẹ́ni tó kọ́kọ́ jẹ oyè lọ́wọ́ kí ni àjọṣepọ̀ tó wà láàrin àbí ọmọ ẹlẹgbẹ́ sí lọ́wọ́. Ẹ di orúkọ bàbá yín ẹ wá sọ di orúkọ olùyè. Bàtà tẹ bá kúrò ní Ifẹ̀ lọ́wọ́ ìjọba.
kábíyèsí ilérò wà ń fẹ́ mo tún rí ilérò ní ṣé ìkan náà àbílẹ̀ ìkan náà ilérò mo nígbà tẹ́lẹ̀ yẹ ṣé rí báwọn bàbá yín ṣe rí fẹ́. ó túmọ̀ sí pé bí mi ò bá ní ìsìn orúkọ jọra ìtàn jọra ẹtún jọ ní ohun tá a tún lè pè ní ohun àmúyẹ ajá pé ojúlówó ọmọ ọba lẹ́gbẹ́ níbi ìṣe kábíyèsí kí lè lè sọ fún wa nípa ìlú yìí kí ni ìtumọ̀ bàtọ̀ kí ló ń jẹ́ bàtọ̀. àbàtà ọ̀rọ̀. Mo ṣe sọ tẹ́lẹ̀ nígbà tó dé orílẹ̀ èdè lẹ́gbẹ̀ẹ́ Spain lórúkọ gbà yẹn lórúkọ àbàtà wọn yìí sí bàtọ̀ ọ̀rọ̀. but bá ṣe identify ọmọ lọ́wọ́ yìí lórí ìgbà sí lọ́wọ́ ìjọba ní ilé Ifẹ̀. Ǹjẹ́ wọ́n mọ̀ yín ní Ilé Ifẹ̀ torí ẹ̀dẹ́ inú agboolé nílé lọ́wọ́ ìgbàlú ọ̀gbìnjà ṣé wọ́n sì wọ́n kí í káàbọ̀ àti. Àwọn kẹwàá bàbá wọlé wá ní àwọn kẹrẹ tí mo jí. Wọ́n ti rojú yín ẹjọ́ ara lé tó ní wọ́n ní bẹ́ẹ̀ kú bá jọra wọn ayé pé lẹ́kàn rẹ̀ ni wọ́n ti wá. Ní ọ̀dà yìí ṣe first time tó dà pé nígbà lọ́wọ́ àgbẹ̀dẹ́gbẹ̀ ọ̀pọ̀ fún lọ sí ìgbà so really tí mo jẹ́ second visit. Iṣẹ́ ẹni lẹ́ni àkọ́kọ́ tó máa lọ sí ilé àjẹ́ pé ọmọ inú ọgbà ní tí ìtàn ìlú yọ. Kábíyèsí tẹ́ bá kíyèsí ẹni pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nísìn àwọn èèyàn yí ìtàn padà. Kí lẹ fẹ́ sọ nípa bí ipò ní ó dédé olórí kan wọ́n pè Wàsíù Àyìndé ó kọ́ díẹ̀ kọ́ ní ọ̀rọ̀ ọjọ́ míì ní bàbúrò ẹni bá fóun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi. Kábíyèsí ó dàbí ẹni pé orí fẹ́ ìlú ní ìsìn oníkálukú fẹ́ pé rẹ̀ ní ẹ̀yìn sòótọ́ ní ìsìn ẹ̀yìn ìlú tẹ̀ ti wá nì ẹni àti ẹ̀fún lè lọ wádìí o ẹ sì fi àwọn ìgbìmúlẹ̀ ìlérò wà fẹ́ ìlérò wà ní lọ́wọ́ ní orúkọ ẹni tó jẹ́ bàbá ńlá wọn ní ilé ìgbàlúwà ní Ifẹ̀ ní Rẹ́mọ nífẹ̀ tó ní mọ́ ọmọ bẹ̀ ọmọ Ifẹ̀ rí dára ẹ̀yin náà tó wá ń jẹ́ lọ́wọ́ ní ìsìn ó dàbí ẹni pé àwọn èèyàn ń sá fún òótọ́ pàápàá jùlọ ń tó dún ní ìlú bẹ́ẹ̀ àwọn ọba aládé oníkálukú wa ń pè rẹ̀ ní tí ò jẹ́ kí ni ìmọ̀ràn yín. Ní bàbá orí pé inú bàbá dùn gan tí wọ́n tiẹ̀ tó ń gba ètò wọ́n ń gbogbo ibi tó kù díẹ̀ káàtó tí wọ́n ń ṣàtúnṣe wọ́n ń ṣe wọ́n mọ̀ ẹ̀mí sì ni bàbá ń sá ó fi hàn pé inú wọn dùn kí lẹ lè sọ nípa bàbá wa Àkálìbù. Kábíyèsí kàdébà fún àwọn olórí paramount kòlà Rẹ́mọ àbẹ̀ sọ pé náà kan náà ti jẹ́ Àkálìbù tó ẹ̀yìn ṣe wọ́n lè mẹ́jọ pẹ̀lú àwọn kingdom náà fún ní necessary support. Àkálìbù gan sọ níbi pé wọ́n point pé ilé àtọ̀ wọ́n bá tọrọ ní Àkálìbù. Ṣé pé iṣẹ́ bàbá Àkálìbù sáwọn náà mọ wọ́n mọ ilé Ifẹ̀ kí ilé wọn. Ilé wọn bàbá wọn ìyàbọ̀ àgbẹ̀rẹ̀ṣẹ̀ náà sọ Àkálìbù láti Àká. Láti Àká. Àká compound. Bẹ́ẹ̀ ni mo rántí gbogbo wa bẹ́ẹ̀ máa ń wá ilé Àká nílé. Bàbá Àkálìbù pàtó. Nígbà tó lọ ṣe jẹ́ sọ́njú onídẹ́nu kan bá ń sọ wọ́n ní bàtò wọn kéré. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní bọ̀dọ̀ ìgbọ́n máa ń sọ kíní kan ìgbà ní small but mighty. Bàtò rẹ̀ small but mighty. Àmọ́yé àwọn ọba ní Ṣàgá wọ́n lè trace lédè ìgbọ̀n padà sí bàtò. Àìdá àti òbá ọ̀tún.
his home. People can trace his roots through his home. Ẹlẹ́pẹ̀ the same. Bẹ́ẹ̀. Tíbáàkà àwọn ọba tó wà ń jókòó ní àwọn ẹ̀ṣàgáwọ̀ tó bá ní ká máa kà wọ́n tó jẹ́ pé wọ́n ní rúdú bàtọ̀ wọ́n ti bá àwọn Àkárìkò Ẹlẹ́pẹ̀ Látàwá Ọ̀dọ́gun Ráyé ọ̀pọ̀ Aládó ọ̀pọ̀ pàtó ọdún tó ti jáde. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kábíyèsí lẹ́ẹ̀kan sí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀. Àṣẹ òpè lẹ́nu. Kí ni ìmọ̀ràn yín fún bàbá wa Ọ̀nìrìṣà? Wípé bàbá wa ní pé èmi yìí nínú òfin gbogbo ara pọ̀ tí Ifẹ̀ máa ń pòwe wọn ní òrìṣà tó bímọ tó gbọ́n náà ló yí eléyìí tó bọ̀. Ẹ̀yin sọ ní ìsìn ẹni Ifẹ̀ níyí. Ifẹ̀ ni àwọn baba ńlá yín ti sì jẹ́ sọ pé ti fẹ̀ báwo torí pé ẹ mọ ilé ẹ̀jọ̀ máa lè kábíyèsí bí mo bá gbọ́ yíyé òun tẹ́ ẹ sọ nìyẹn. Kí ni ìmọ̀ràn yín fún bàbá wa olórí aládé Ọ̀nìrìṣà? Wọ́n lọ́mọ ń bí. Ọlọ́mọ bí kò lè ṣe Ṣàgámù ọ̀rẹ́ wọn ó kéré jù mẹ́ta ó dé lógún 17 33 mẹ́tàlélọ́gbọ̀n 33 ni wọ́n wà bí tí wọ́n ò sí. At least starting on direct road sí Ifẹ̀ sí Ìrẹ̀mọ̀ tú ọba lù tí wọ́n ò sì bọ́ mi. Kábíyèsí lè tẹ́ ìtọ́ ìṣẹ́ gbogbo àwọn ọba yìí sì gbà bẹ́ẹ̀. Wọ́n ló wà fún Ifẹ̀. Ọlọ́wọ́ pé fẹ̀ làwọn ti wà. Bàbá ọmọ gbàgbé wípé wọ́n ní ọmọ ń bí. At least àwọn tí wọ́n ní tàn many years ago. Nígbà tí ìjà wà ní Ṣàgámù láwọn Àkárìkò Ẹlẹ́pẹ̀ ní ló wá láti wá yọjú Wọ́n ránṣẹ́ sífẹ̀ ó sì ń pọ̀ nísìnyí gẹ́gẹ́ bí bàbá. Kòrọ́ọ̀nù tó wá. Ṣé kí ní ìfà tó wà ní àkọọ́lẹ̀ kábíyèsí wa? Ó wà ní àkọọ́lẹ̀. Ṣé mo dúpẹ́? Lẹ́ẹ̀kan sí kábíyèsí, ẹ bá wa sọ orúkọ yín fún àwọn tí wọ́n ń. Orúkọ mi ni ọmọ ẹ̀dọ́ Adéṣẹ́gun